ṣe sí ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ò dáa kò bójúmu. But dad, mo ṣe ní tì náà. After all, ọmọ táyé bí láyé pọ̀n. Èmi ló ń bá wí yẹn o. Ọmọ táyé bí láyé pọ̀n. Kí bí mo ṣe bí ẹ rèé? Ẹ jẹ́ kí n jayé tó èmi o. Àti pé kí ni? Àti pé kí ni? Ìgbára làbúra náà. Ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rù. Ẹ wò, táìmù tèmi lélẹ̀ jẹ́ kí n jayé orí mi o. Ìgbára làbúra. Olóbi ìwà tó wà lọ́wọ́ yìí. Mo sọ fún ẹ tó dẹ̀ máa bèrè lọ́wọ́ ẹ̀ kò ní ṣaláìsí. Ẹ mo sọ fún ẹ. Máa pariwo. Ó ga. Tọ́pẹ́. Tọ́pẹ́ alpha. Ṣé wàá pa? Báwo everything? Má worry. Ṣé àwọn mága yẹn? In fact, wọ́n gbọ́dọ̀ sanwó ni. Lálẹ́ yẹn máa pàdé ní club. Àwọn guys yẹn wọ́n ti call mi. Jẹ́ ká meet níbẹ̀ o, má lọ disappoint mi o ṣe gbọ́. Girlfriend, bye. Àwọn mága wo ló máa sanwó? Nínú ilé ta ni? Ní dàpọ̀ ìyá ẹ̀ ní múlẹ̀. Sọ fún ẹ nílé. Ṣé orí mi ò bá máa lè continue relationship wa mọ́? Torí òun lè continue náà. Ó ti máa sọ fún mi pé mo hate expensive jokes. Àwọn ṣe ẹ lọ. Where do you want me to start from? Tó bá kú ní ayé mi, I'm empty. You can start from anywhere. Okay, listen. Kí ló fẹ́ kí n sọ fún Bukky? Baby wa. Sẹ́pẹ̀. Ojú ìwé kan máa fi wò mí. Wait. Kí ló kọ́ mi pẹ̀lú àwọn YK, Baby Y, Bukky, Kìnìkan? Kí ló kọ́ mi pẹ̀lú àwọn yẹn? Ìwọ àti àwọn lẹ́jọ́ ní problem yẹn o. Kò sí nǹkan tó kọ́ mi pẹ̀lú yẹn. Ó mọ ti ṣẹlẹ̀. Ṣòrí, mo ò lè dúró ní sùúrù lérè yìí mọ́. Ó ti sún mi. Mo fẹ́ step forward. Ṣó yẹ, mo fẹ́ lọ sí Ọlọ́run ṣògo. Mo lè máa wo òṣè mi o. Ọ̀dọ̀ òṣè mi ò ṣe ní tí sí mi. Nice guy ni ẹ. But as for me, mo ní mi ò ṣe mọ́. Mi ò ṣe mọ́. Oh God, I'm hot. As you can see, I'm sweating. Ó máa ń fọ́ ní. Ó dà pé Bukky ti dàrẹ́ ti ẹ rí. Are you crazy? What's wrong with you? Are you crazy or what? Mo sọ pé mo ò ṣe nǹkan mọ́. Eré lómi mú bẹ́ẹ̀ ṣe ni. Mi ò bẹ́ẹ̀ ṣeré o. Kò jẹ́ kó rí ẹ pé. And kí n sọ fún ẹ, o ò gbúdọ̀ pé fóònù mi mọ́ láyé. Fóònù mi ò gbúdọ̀ rí kí n rí pé ìwọ ló ń kọ́ mi o. Ṣé o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ? Nonsense. ayé ò bàjẹ́ tóbìnrin bá fi ni sílẹ̀ obìnrin yẹn á tún fẹ́ ìtorí pé bí wàá fi ẹ́ sílẹ̀ ló ṣe wá kágbínú tọ́ ẹni jókòó sí bíbá yìí ó shower up dress up ká jáde lọ ẹni òrí sí gbogbo ètò ìṣe yìí o. ìwọ rẹ bó ti rí gẹ́rẹ́ lọ rẹ sọ fún yẹn ó kàn jẹ́ pé àwọn ẹ̀dá ọ̀rọ̀ Ọlọ́run kì í yé wa sórí Ọlọ́run létò fún tó ṣẹlẹ̀ torí gbàgbọ́ tèmi ni pé ewé kan ò ní jábọ́ kọ́ lọ́mọ mọ̀ sí ọmọ forget. Bukky, I'm highly disappointed in you guys. Ẹ̀yin tí mo fi ń yan gàngbà tí ọmọ yẹn ń sọ ọ̀rọ̀ fún mi. Ẹ̀yin tí mo fi ń yan gàngbà ẹ̀ ń sọ mo love ọmọ yìí ó mọ̀ náà. So where do you want to start from? Ẹ̀yin tó ní ndémi sọ ni kò gbọ́ okay listen tó bá jẹ́ pé ọmọ yẹn ó fún sanlẹ̀ olódì ẹ̀dẹ́kù bá yẹn tó fẹ́ parẹ́ nítorí ẹ̀ ni gbàgbé ẹ̀ ohun tó lọ́run ṣe ó yé. I wonder okay nǹkan tí èmi rò ní wípé ó dà pé bó ṣe jókòó sí mi lé òun ló ń dọ̀ spirit ẹ̀ tá a bá wọ̀ gbèrò ayé lọ
wàá tún meet àwọn ọmọ tó yẹ pé ó tún le jù yẹn lọ èmi ò rí sí gbogbo ètò ìṣe yìí o já jáde lọ wàá rọmọ tó nà án pa tó ṣe jẹ́ dúdú ni tó jẹ́ pupa ni wàá rí níta já jáde èmi ò rí sí gbogbo ètò ìṣe yìí. Ibo ló wà? Ìyá mo ti ń bọ̀. Dúró síbẹ̀ mo ti ń bọ̀ máa bẹ́ẹ̀ sìn. Mo ń bọ̀. All right. Baby. Hey, baby. Mo fẹ́ sáré jáde ní láti keep appointment kan tó wà very very important. Báwo nìkan tí èèyàn bẹ sọ? Ìwọ náà ẹ̀rọ tá a sọ pọ̀. Fẹ́ pé kò tún jẹ nílé náà, owó dáìní kò sí provisions ní ilé. It's true. Ó mọ̀ tó máa ṣẹlẹ̀. Mo ṣe wá sìn owó pọ̀ lọ́wọ́ mi díẹ̀. Tí ṣe ń jáde lọ ọ̀rọ̀ owó náà ni mo ń bá lọ. Tí n bá ti dé, màá kó wá lè lọ ra 1 or 2 things. Tí mo gan bá bọ̀ lọ́nà, ọtí bá lè rà tí n bá lè fọ́ ọdún dání, màá rà wá. Ṣùgbọ́n. Ọlọ́run aṣọ ẹ̀ má fi jù ú sí trust me. Ṣé ni kó máa ṣàdúrà fún mi o? Máa ṣàdúrà pé mo ṣe lọ kí n bójú rere Ọlọ́run pàdé. Wà bójú rere Ọlọ́run pàdé. Inú àdùn ọ̀ká balẹ̀. Torí owó náà ni mo wá lọ. Bíbí má fi jù mí sọ́nà. Trust me. Bíbí wọn tó ń ṣe ìṣe torí tèmi ni. Yeah, no. Èmi gangan. Mo ń bọ̀. Ọlọ́run aṣọ ẹ̀. Ọlọ́run aṣọ ẹ̀ ṣá. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ kò sí much lọ́wọ́ mi bíbá bọ́ ọkọ tí máa ṣe ni pé tá a ṣe ń lọ́sìn máa gba ATM máa dẹ́ fún ẹ lówó mẹ́. ó ń ṣeré ni kò lè possible check pulse ẹ̀ náà. mo ṣeré check collect ẹ̀ náà. mo wá mi ò ṣe mo parọ́ fún ẹ bẹ́ẹ̀ lánàá ni mi ò ṣeré owó 200 tó wà ní wallet tá a bá jáde sí máa gbowó fún ẹ fọkàn balẹ̀. báwo ni kò possible báwo ni 200 àti máa wà nínú wallet ẹ̀ check ẹ̀ dáadáa. àníyẹ tó wà ń bẹ́ẹ̀ ni. ṣé orí ẹ̀ burú ni àbí báwo. orí mi burú èmi. báwo ṣe sọ fún mi pé òun kò ṣeré ni ó ṣeré ni fún mi lọ́wọ́ mi ní ìsìnkú tó di wàhálà fún mi lọ́wọ́ mi. mo la gbé kìlọ̀ jù mú ní tá a bá jáde sí máa gbowó fún ẹ ó ṣe wá lè tó yẹ. ó ń ṣeré ni náà má bàa mi sọ rubbish fún mi lọ́wọ́ mi ọmọ kó mọ yín lórí o má ṣe wèrè fún ẹ o má ṣe wèrè fún ẹ o. mo ní máa fẹ́ ló wà kí ló ṣe ẹ. mo ò tẹ́ kí ló sẹ̀sì ẹjọ́ fún mi lọ́wọ́ mi. èmi kí ni mo ní máa fẹ́ lọ́wọ́ tí ó dà kó ti ya wèrè orí ẹ̀ ti dàrú èmi ló ń gbọ́ mọ́ máa gbó sẹ̀ kó wá gbowó lọ́wọ́ mi mi ò tiẹ̀ fẹ́ lọ́wọ́ mọ́ kó tó bá fẹ́ ṣe kó wá ṣe. orí ẹ̀ burú orí ẹ̀ burú wọ́n máa ṣú ẹ̀wọ̀n èrè lé nìyí. kí o gbọ́ òṣìṣẹ́ máa fẹ́ lówó ẹ kí ni o lẹ́ ń pariwo. kókó òṣèré ni òṣèré máa ṣú ẹ̀ pẹ́pẹ́ lé nìyí. ṣé ó yà wọ̀nyẹn yìí. báwo ló ṣiṣẹ́ ilẹ̀ náà. My dear, ṣáàjẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé ni kó máa dúpẹ́ pé Ọlọ́run sọ ẹ́ di opó ọ̀sán gangan. Lọ́wọ́ tí mo ti rìn díẹ̀. Sorry, wọ́n sọ̀rọ̀ mọ́. Lọ́wọ́ tí mo ti rìn mi ìrírò accident báyìí rí. Ṣùgbọ́n bá ṣe ń lọ, táyà iwájú ti bí right side ẹ̀ olùkọ́kọ́ fòyọ̀. Àṣìdọ́rọ̀ àmọ́ pé wọn kì í tẹ brake. Nírú situation bẹ́ẹ̀ ló bá gbẹ́sẹ̀ lé brake. Àfi fò. Mọ́tò bá fò sókè. Òkè báyìí láti ń wọlé láti inú mọ́tò. Nígbà tó máa land báyìí ló máa yí lọ. Àfi ọ̀pẹ̀lọpẹ̀ sawdust tó dá wa dúró. Òkú ló sùn yìí. Ẹ̀jẹ̀ nílẹ̀. Wá wo ẹ̀jẹ̀ àwa mẹ́ta la survive. Nínú àwọn mẹ́ta yẹn sìn èmi nìkan lọ́nà tún yọ. Àwọn méjì tó kù wọ́n kù wọ́n yẹ ni wọ́n tí wọ́n wáyé. ní ọmọ àṣọṣọ orí nǹkan ọ̀sìn tí mo ṣe máa ń fi àdúrà sìn tó bá ti ń jáde nìyẹn. Àdúrà ni o. ṣorí pàdúrà mi ló gbà ń sìn. Àdúrà lọ́pàá Christian ó ní. àbí o ilé ọkọ mi bẹ̀rẹ̀. Bébè àwọn drugs tó kó fẹ́ ní hospital mo fẹ́ kó máa lò owó ṣùgbọ́n pé mo kékeré ni mímí dẹ̀ fẹ́ di opó ọ̀sán gan ṣùgbọ́n. Wọn ò ní kọ́ mi kí n tó lò máa lò. Wọ́n tó kì í lóògùn. Àní máa lo ilé. Ṣé kí n lọ kó wa? Olúwa.
ìgèdè mo ń bọ̀ pọ̀ máa lọ fẹ́ kó wá. máa lò kó ló ṣe bá mi kó máa lò bá mi kó wá. ìwọ Ọlọ́run ṣáyé ń ṣe mí nígbà tí mo nírò ọmọbìnrin báyìí sílé tí mo ní àmàlà sílé tí mo ń wá ẹ̀bà káàkiri ìgboro ìyàwó mi ló rẹwà ló dún adúmọ̀ àdán kí ni mo ń wá kiri ọ̀rọ̀ ẹ̀kọ́ ń dì mí ẹ̀hún ni mo ti kó bára mi ti kó bára mi. My baby. I'm happy for you. Congratulations. You're doing it to you. Ẹ wọ ọlá yín náà ni àdúrà yín ló gbà lórí mi. Agbára ọlọ́ ẹ̀ máa wá jẹun ọmọ pẹ́pẹ́pẹ́. Mi náà máa ra ìtọ́jú báyìí lọ fún ẹ̀yìn àti dáàdì. Ẹ̀yìn àti dáàdì máa kọ́ ní fún yín. Ẹ̀yìn ìwà ṣì wà. Ẹ máa pọ́n láyé fún mi. Ẹ máa ń jẹ ọmọ. Ẹ̀wọ̀ wà ní fojú sunkún ọmọ lára rẹ̀. Mi náà jẹ ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́. Lágbára ọlọ́ eré ìwà ní dípò sí ìgbà. Wọ́n yóò lè wà kọ́lé. Ọlọ́kọ tó ga lágbára ọlọ́. Ṣé wọ́n rí kàmí kékeré ni? Ìfẹ́ kókó kan àti bàbá ẹ̀ ká fi fojú ẹ̀ mọ́ra. That's my girl. Ọlọ́run àdé ràn ẹ́ lọ́wọ́. That's my girl. Ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ ẹ já wọlé já lọ wá nǹkan. Ọmọ tó bẹ̀ ni mo ní that's nice. Ìwọ ra mọ́tò. Bẹ́ẹ̀ ni sà. Kí mi wá bless ẹ. Yes. Iṣẹ́ kí ló ń ṣe tó fi ra mọ́tò? Dad, àwọn aláàánú mi ló help me, àwọn bá mi rà. Àwọn aláàánú ẹ̀ Bẹ́ẹ̀ ni. lọ ra mọ́tò fún ẹ. Ẹ jẹ́ kí wọ́n sọ fún yín o. Before kí n tó ra mọ́tò tí mo mú fún un, tí mi máa kọ́kọ́ rà. Ó fẹ́ ra mọ́tò fún mi. Ní ayérayé ẹ̀ ní gbogbo ìgbésí ayé ẹ̀ má ra mọ́tò fún mi o. Ó gbọ́dọ̀ ra mọ́tò fún mi o. Lọ gbé fún ìyá ẹ̀tẹ̀jọ́ ń ṣèranù. Mọ́tò orí burúkú wo ló fẹ́ rà fún mi? Ò ń ṣèranù ó ra fẹ́ rà. Má ra mọ́tò fún mi o. Ẹ wò kò kí ń ṣe nǹkan burúkú o. At least ó yẹ kí inú yín máa dùn sí pé at least ọmọ yín náà níta ó ti jẹ́ big girl. Ọmọ wa ni wọ̀nyí, ọmọ ni wọ̀nyí. It's alright, mo kọ́ ẹ lọ́mọ o. Láti sìn lọ, mo kọ́ ẹ ní ọmọ. Má wà lẹ́nu mọ́ bọ́tà. Bọ́tà! Bọ́tà! Ẹ̀dùn mo tó ṣẹlẹ̀, ẹ wò mo promise mo ò ní tẹ́sí mi báyìí mọ́. Every time máa pa. Ó fi dá fún mi ni má wà mọ́ o. Jọ́dúró náà má wà mọ́. Orí burúkú tí wà sí ẹ̀ ṣe yẹn, n tó máa gbà lọ́wọ́ yín máa gbà á. Bí mo ṣe láàlá yẹn nìyẹn ṣé bí mo ṣe tají báyìí ṣe ni irun orí mi dìde ní gbogbo orí mi náà dìde torí pé mélòó mo bí ọmọ kan ṣoṣo lọ́wọ́ mi kọ́ ló má yẹ kí wọ́n fojú sunkún ọmọ. àmì ò jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí Ọlọ́run fi irú ọ̀ràn yẹn kàn ẹ́ ikú sì bá pa ni tó bá ṣèwọ̀n ní fìlà ṣe ló yẹ kéèyàn máa dúpẹ́. ṣé wá rí ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí ọ̀rẹ́ mi wà wá kún fún àdúrà àti àwẹ̀ kó náà má jẹ́ ká fojú sunkún ọmọ. ọ̀rẹ́ mi mo tiẹ̀ gbọ́ ti àdúrà yẹn màá gbàdúrà ṣé wá rí ọ̀rọ̀ àwẹ̀ dín yẹn ìyẹn ló máa ní wàhálà díẹ̀ nù
ó ṣàmọ̀ pé mo lẹ èmi ò màwẹ́ gbà á. ó mọ̀ bẹ́ẹ̀ ló ń forí ọká ọmú lólógùn náà kan rẹ ló ń ṣeré létí omi. bíi ti báwo bá mi sọ̀rọ̀ ṣe bọ́ọ̀rẹ́ la pera wa kò yé mi bá mi sọ̀rọ̀. kò yé ẹ ṣé o fẹ́ sọ pé o mọ orí ìwà tí ọmọ yẹn ń hù káàkiri ìgboro. ilé òòṣà kì í ga ju onírè lọ ọmọ òòṣà kì í dàgbà lọ́wọ́ òbí ẹ̀. ọ̀rẹ́ mi ṣé ìwọ náà tún bá wọn sọ gbogbo òṣì tó ń sọ kiri nípa ọmọ mi ni ó ṣáà mọ̀ pé ọmọ tí mo bí tí mo tọ́ ni dandan ni kó gbẹ́kọ̀ọ́ gbogbo ìwà pálapàla tó ń hù yẹn irọ́ náà ń pamọ́ ibo ló ti fẹ́ rí. ẹ̀dá mo ti gbọ́ ohun tí mo fẹ́ sọ fún ẹ ni wípé kó ṣàlọ́ tẹra mọ́ àdúrà àti àwẹ̀. ẹ lọ ókè ó ti débẹ̀ yẹn. báwo ó dàbí pé mo mojú yìí somewhere. mi ò rò bí mo mojú yìí. wá eégún mọ ni èèyàn ò mọ. kí ló wá ṣẹlẹ̀. sori apart from money and money to understand ṣé bí mo ṣe rí ẹ yìí mo appreciate beauty ẹ gan mo dẹ̀ fẹ́ ná mo fẹ́ ká jíjọ máa go out. baby ṣe ló jẹ́ kí n sọ fún ẹ ṣe lọ́rẹ̀ mi kò ṣe wá ẹ̀ o máa ń fọ̀pà pọ̀lọ̀pọ̀lọ̀ pé jù ṣé o ní nǹkan tó ń try láti sọ ṣé o ní bọ́mọ kí ṣe pọ̀ lórílẹ̀-èdè wa kò rí tóbìnrin rò jẹ́ kí n sọ fún ẹ ṣé o wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ kó wá sọ fún mi pé òun rí bébì kan ládùúgbò òun dẹ̀ láìpẹ́ ṣe so àwa ń gbìyànjú láti wá ẹ àti máa ń wá bíbá ìta kì í bẹ so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló ní ìṣàparí ẹ so nǹkan tó rẹ̀ mi ń try láti sọ ni pé ó nífẹ̀ẹ́. kí ni nǹkan tẹ́ ì sọ so ẹ̀ ń ṣọ́ mi káàkiri ni ẹ tún ní gọ́ọ̀tì ẹ wá lé mi báwo lẹ ṣe mọ́lé mi náà. torí tó bá yẹ pé tówó ni tó bá yẹ pé ṣu ni màá báṣu jẹ́ fún ẹ màá yaṣu fún ẹ mi ò mọwó tí là kọ́ bí mo ṣe wà ẹ ṣọ́ra. bẹ́ẹ̀ni ṣorí nípa ilé ìtọ́ rẹ̀ mi sọ ẹ̀ ṣorí tó bá jẹ́ tówó ní tòótọ́ ó wà ó ṣorí nìbàdàn yìí kò sí club táwọn ò mọ tó fi dábẹ́kúta wẹ̀bà lásìn nìbàdàn bí àǹdí square lábẹ́kúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi wọ̀lú èkó gbogbo bẹ̀ la máa ń dé o baby corporate now. excuse me ṣé call girls lẹ pè mí ni ojú aṣẹ́wó lójú yín just listen to yourself yeyeyeyeyeyeye àṣẹ ti ẹ̀ responsible rárá kò sí ọmọlúwàbí kan ó kéré tóbi lára yín ẹ̀yin ọ̀dẹ̀ òṣì yìí ẹ kó ṣùkú lọ́nà fún mi. ọ̀rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ṣé o rí jẹ́ kí n sọ ọkàn fún ẹ quitters never win o and winners never quit ṣé o rí nǹkan tá a máa ṣe ń sìn obìnrin ó máa ń dẹ mọ́ ni jẹ́ ká tẹ̀lé oúnjẹ wa. èmi ò ní ta ló má má bá mi. obìnrin ṣe báyẹn sí ọmọ oṣù ẹni tó ń mọ tákì tóbìnrin ẹni tó bá fẹ́ràn ló máa ṣe báyẹn sí. ìyá lọ yóò gbà pé. ó ń béèrè pé kí ni mo fi ẹ wá síta mo mọ̀ọ́mọ̀ tàn ẹ́ jáde láàrin àwọn tó bí wọn. why. ó ní pé mo love ẹ you know I love you so much. ó dẹ̀ ní àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ. Yorùbá ní Akin tó ara ẹni bá rìn ká má tó ọ̀rọ̀ bá ara ẹni sọ. ok kí ni mo tún ṣe báyìí. ó yẹ ṣe nǹkan kan tuntun àwọn nǹkan tó ti ń ṣe sílẹ̀ tẹ́lẹ̀ àwọn ìwà tó ń hù tẹ́lẹ̀ òun náà ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí àwọn ọkùnrin kó gbélé lẹ́nu kó dọ̀là kó dọ̀m̀pẹ̀ kó túmù mi kó gbé funfun kó gbé dúdú kó wá òkè kó lè pay ẹ. You have to settle down. Ó ṣáà rí èmi pé èèyàn kan péré ni báńkì ni kò ní rival òun nìkan òun ní lọ́sàn òun ní lóru òun ní láàárọ̀ anytime ni àti ẹ̀mí. ìyàwó báńkì ṣòre mo get it right bó ṣe orí àwọn ọkùnrin táwọn ń sọ̀rọ̀ báyìí àwọn ọkùnrin yẹn wọ́n ṣe pity at all ṣé wò rí bọ́n ṣe máa ń use our girls bọ́n ṣe máa ń dump wa ni at least kéèyàn náà teach wọn ní lesson for some times kọ́ mọ̀ pé yes gbogbo táwọn ń ṣe wọn ọ̀gbọ́n ṣé èmi ṣe bẹ̀rẹ̀ ni o máa fojú wọn mọ̀ máa bo báyìí máa fojú wọn á ṣe wọn pẹ̀pẹ̀. My dear ṣé o gbàgbé fóbìnrin làwa ni ṣọ́ra àwọn ọkùnrin yẹn gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹn àṣegbé ni o they have so many chances to do anything tó bá wù wọ́n
ilé obìnrin ò kì í pẹ́ ṣú ṣé kò wọ́n ẹ kò ní ọkọ títí ẹ kó láwọn ọmọ tí ẹ kó settle down ni. wọ́n ọ̀rẹ́ gbàgbé yẹn ṣé orí èmi ọmọ tó chọ ni mí mo ṣe bẹ̀rẹ̀ ok fún nǹkan tó wá ṣọ ọ pé mo láìkẹ́ bó ṣe sọ̀rọ̀ nínú àwọn ọ̀rẹ́ wa mi náà láìkẹ́ but bó ṣe sọ̀rọ̀ nísìnyí màá wá ṣe fún maybe for just 1 year so bóyá lẹ́yìn 1 year màá wá repent. 1 year fi kún èjẹ. àpòpọ̀ jù náà. ó wà òkè mi lọ bá lórí my love. ìyá báńkì take care o oh my girl. Ewa wama tó ṣe jùlọ. Tí dùn yín ni. torí tí ẹ bá fẹ́ máa sọ̀rọ̀ nígbà mi ni mo wo ẹni tó lẹ́kọ̀ọ́ nínú àwọn ó yẹ kó o wo bí ọjọ́ orí mi dé kó tó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó rí i pé mo ti dé bí o dẹ̀ fẹ́ yà kò sí ní tó stop ẹ kó o dúró kí n fi kọjá náà. wo àgbà tó bá fi rẹ̀ wọ́lẹ̀ wọn máa wọ́lu wọn kúrúrú ni ó rí pé ò lọ́pọ̀lọ́ àtọ́ báwo ló ṣe máa bá mi sọ̀rọ̀ báyìí pé kí mi rí pass back for what ẹ̀yin máa sún padà tí máa kúrò níta ilé mi ẹ̀wọ̀n mi ní kúrò bí tí mo wà irú nọ́ọ̀sẹ̀nsì òṣìwò nìyẹn. Kí ló dé? Tí wọ́n bá mi sọ nonsense tó bá kúrò ń bí ìbá ilé ni we no going to anywhere okay? Níta máa dúró pa sílẹ̀ yìí. Ìwọ kí ló ṣe é? Wà gbòòsì tó ní rònú yìí. Ẹ máa ṣe wọn kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ jáde ni òun dẹ̀ fẹ́ wọlé. Òun ló gbé mọ́tò ìwá. Ok, ṣé mọ́tò ti ń lélẹ̀? Bẹ́ẹ̀ ni sà. Mo dẹ̀ fẹ́ jáde èmi ti dé bí òun tó fẹ́ yà ń bí kó dẹ̀ ní sùúrù kí n fi lọ. Ẹ mọ́tò ṣẹlẹ̀. Ẹ mú bọ̀ màjá ṣé mọ́tò ti ẹ lélẹ̀? Bẹ́ẹ̀ ni sà o. O ní Honda ẹ? Bẹ́ẹ̀ ni. Ẹlẹ́lẹ́lẹ́ náà. Bẹ́ẹ̀ ni sà. But ẹni sùn ẹ má bínú ẹ jọ̀ọ́ ṣé dírẹ́bà ni wọ́n fi ran yín iṣẹ́ ni àbẹ́yìn gangan lẹni mọ́tò. Èmi ni Ọlọ́run jogún ẹ̀ fún bẹ́ẹ̀ ṣe gbé ẹlẹ́sẹ̀ mẹ́rin sójú ọ̀nà làwọn náà gbé ẹlẹ́sẹ̀ mẹ́rin sójú ọ̀nà. No track ẹ ọ̀dà kò ń ṣọ̀rọ̀ ọjà ni mò ń bá yín sọ because ṣe mọ̀ pé ọkùnrin tó rí ẹ̀ bá pé tó jẹ́ onílàákàyè ẹ̀dá tó bá pàdé obìnrin títì ó ní láti fún ní ọ̀wọ̀ abẹ́ níyàwó lé ni wọ́n ti lọ kòkò lè ṣú ọ̀ pé ẹ máa níyàwó díẹ̀ sẹ́kẹ́ máa behave bí ilé ẹ pàdé obìnrin lórí ọ̀dọ̀ ẹ mọ̀ bí ẹ ṣe máa ń pampa obìnrin gbogbo ẹ̀sìn láyé ló fààyè ẹ lẹ̀ pé ohun èlò ẹlẹ́gẹ́ lobìnrin apart from that ẹ bá róbìnrin tó ń lo Honda ó yẹ kẹ́ ẹ fàpọ́nlé fún ẹ̀yin náà imagine ọkọ̀ ẹ tó bá ṣe pé ayé gbàdí fi ò sì ń function dáadáa ni ó yẹ wọ́n lé off road màmá tó yín ni nà. ó ti dà ọ̀rọ̀ yín yé mi gan ó yé mi mo dẹ̀ láìkí bẹ́ẹ̀ ṣe sọ nígbà tí ẹ kọ́kọ́ dé mo rò pé àgbàlagbà tí tó máa ṣẹ́tú ọ̀rọ̀ ni but nísìnyí tí mo rí pé sọ̀rọ̀ yẹn mo rí pé ńṣẹlẹ̀ tó ń ba ọ̀rọ̀ yẹn jẹ́ síbí lànà lẹ́nu yìí ẹ dẹ̀ rí pé lànà lẹ́nu mi kò sẹ́nìkan tó lè kọlà torí rẹ̀ ò kí n pé so tẹ bá dé irú sport tá a wà yìí ẹ sọ n tó ṣe tí ò dáa fún torí ijọ́ mi ni ẹ sọ fún náà ẹ dẹ̀ sọ. ìlà kíkọ ṣé wọ́n ní union ìlà kíkọ ni and apart from that tó rí pé mo rí pé ọkọlà irú bó ṣe ń wọ̀ ẹ́ gan tí ẹ̀ ń bá trace ẹ dáadáa ìlà ẹnu ẹ̀ àwọn wọn máa kọ́ because o mọ yí nǹkan àpò mọ value nǹkan tí wọ́n ń pè ní ọkọ̀ ni wàá mọ̀ wípé kò yẹ kó mọ bẹ́ẹ̀ lè da kàǹgbà lórí títì first class wà second class wà kò sí class kankan tó belong sí ẹ ò wàá mọ̀ pé obìnrin dákẹ́ntì ẹ ní sùúrù let me talk to his head ó mọ̀ pé wúwa tó wúyẹ kò bọ́lá káyè mu let me tell you one thing ṣé ìwọ̀n tẹ́ ẹjọ́ ṣe láàrin ara yín ni tó o bá fọ́ọ̀mù máa make sure pé mo pọlọ́pàá àti sójà wọn á dẹ̀ dí ìgbàlú ẹ̀mí tá a wà yìí. tí ó bá ṣe pé wọ̀ níyàwó tí ó bá ṣe pé ìyàwó ẹ̀ ní gbé mọ́tò bọ̀ fọ́kùnrin kan máa bá fà bó ṣe ń fa sí ọ pé wà tó wu ìwà ayákìlá ni ọ fẹ́ gbẹ̀mí ẹ̀ ní nà ó mọ̀ pé wùwà bẹ́ẹ̀ pé fẹ́ rọ̀bù ẹ̀ ní bẹ́ẹ̀ pé fẹ́ pa mọ́tò lọ́wọ́ ẹ̀ àdìsí ọmọ pé àwọn ń dá ọkọ̀ tó ń rẹ̀ ń gbòòrò nísìnyí ọkọ̀ 1972 tó fi ń blọ́ọ̀kì ọkọ̀ rú eléyìí yes ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ mọ̀ ìpé kó ti jẹ́ 1972 yìí owó tẹ́ ẹ fi ra mọ́tò yín mo fi rà owó ilé gan ju ti yẹn lọ. mi ò sọ pé wọ́n ló ra mọ́tò filẹ̀ jẹ́ kí n bá fa
jẹ́ kí bàbá tó bá máa yọ obìnrin ń jẹ́ kó mọ̀ pọ́bìnrin yìí important nínú ilé ayé yìí this is under aláìní ó yẹ kó o pokùnso tó bá rọ́bìnrin tó ń lo Honda tó ń gbèrú eléyìí káàkiri o tó wá ń blọọkì títì ṣé owó ẹ wà lánàá owó tí ìjọba ń blọọkì títì. mọ̀ rí ọ̀rọ̀ yín sì ṣe yé mi ni ń bá yín lọ nìyẹn pẹ̀lú ọjọ́ orí yín. bisilẹ̀ jẹ́ kó pẹ́ bẹ́ẹ̀ máa jẹ́ kó o mọ̀ máa bẹ́ sọ pé sójà àtọlọ́pàá máa fi àti ẹ̀sìn tí mo wà yìí. mo ti dẹ̀ notice pé adánidúró ló ń gbèsè ní ibi tí mò ń lọ yín. wẹ́wẹ́ nonsense ẹ̀ gbọ́ bó ṣe rí wọn tẹ̀ ní ìrònú àtọ̀ bó ṣe dáná wọn ṣe pẹ̀lú ibi tọ́jú orí yín dé dúró yìí lẹ́nà tó ṣe báyìí. ṣé lè lo káà báyìí tó ń gé mọ́tò. ó ti rí pé ṣé ọ̀pẹ ọdún mẹ́ta tí akọ̀pẹ́ ti jọba ni yóò sì máa wọnú ni. ó rí pé kọ̀ǹdọ́kọ̀ ló máa ń ṣe tẹ́tẹ̀lẹ̀ fóun wájú ẹ̀ idiot àràdà òsì. bóyá àbúrò ẹ̀ kan ló kú ló gbé mọ́tò ń sìn. àbúrò òyìnbó bó ṣe wá wọ́n kan. ọ̀gá òsì. tó bọ̀ kọ̀ jẹ́ wọ́n kan wọ́n tún wà. sorry jàre ọkọ̀ tí mo ló ká mi là ọ̀tá ajé lélẹ̀ o ó ní láti jẹ́ pé bóyá àbúrò ẹ̀ kan ló kú ló jogún mọ́tò yes ó má ṣàbínú sí ẹ o ṣùgbọ́n má bínú sí ẹ àwọn ọkùnrin kọ̀ọ̀kan báyẹn máa ń wà jẹ́ pé tíjọba bá ráyè tí wọ́n gan ni zoo ló yẹ kí wọ́n kó wọn sí torí pé yes bí ẹran kan ṣe ń hùwà because at least torí ẹ bá nílà káyè ní ìfúnkò má gbé mọ́tò dání pẹ̀lú bí tùtọ́lọ́ fún ẹ pẹ̀lú ẹwà yìí ó deserve respect. Yes, this is not artificial, this is natural. Ṣé a fẹ́ máa tanra wa ni? Tí kò bá dá kájọ pé ò dáa, ẹ ń gbé padà lọ́mọ̀ pé kò ń ṣe gold. Yes, Ọlọ́run dẹ́ ẹ dá náà. Ẹranko òwò má bínú, ṣé ìlú ló ń gbé? Bẹ́ẹ̀ ni ìlú yìí náà mọ̀ ń gbé sá. My God, you see, wàá máa rò pé bóyá tó wà lóyún sí bẹ́ẹ̀ ra ṣé yẹn gidi. No, it's not like that. Ẹ ti wà very caring gan, ẹ ṣe gan mo dúpẹ́. Thank you for the understanding, my dear. Yeah, well, you're welcome. Let me give you my card. Okay. In case you need my assistance for anything. We are very free. Yeah, that is me. Thank you very much. Ṣé káàdì wà lọ́wọ́ ẹ̀ tó bá nà sílé epo wàá fọ ẹlòpọ̀ lọ́fẹ̀ẹ́ mẹ́. Ṣé ẹ wà popular tó báyẹn? Ṣé orí ọkọ̀ tó ń wò yẹn kò ń ṣe kó nǹkan mo máa ń lò bọ̀tọ̀ náà bí tí mò ń lọ bẹ̀ yẹn rough so that tó bá bàjẹ́ bẹ́ẹ̀ máa fi lẹ̀ bẹ́ẹ̀ máa wo ẹni tí mo bá máa bùn bẹ́ẹ̀ ni. Really? Ẹ ń bá ní ẹ pẹ̀lẹ́ sá bí mo ṣe máa ń bùn yẹn mọ́tò nìyẹn. Bẹ́ẹ̀ bí mo ṣe mọ́tò ọkọ̀ tó ní So nílé. very lucky, yes, mọ́tò ọkọ̀ tí mo ní náà nìyí sá. Àwọn tá à ń sọ nìyẹn anyway má wọrí pé mi because bó ṣe wá sìn o ti nídìí irú ọmọ kékeré irú wèrè yẹn tó pàdé ẹ̀ yẹn tó bá fi mú ọmọ àti pé wọn ò bí dáná ó mọ owó ẹgbẹ́ pàdé class ọ̀rẹ́ má jà má gbàgbé àti pè mí ó gbọ́. All right, problem sir. Take care. Okay odi. Hey, thank you sir. Ẹ wà caring gan. Thank you very much sir. Nature tèmi nìyẹn naturally àbí kí n bẹ́ẹ̀ start ẹ̀ ní. Má gbàgbé handbrake yẹn o. Mo ṣe irun ẹ̀kọ́ ló mú ara mi. Ok, irun ẹ̀kọ́. Pẹ̀lẹ́ my dear. All right. Please make sure you call me, okay? You don't have problem. tó bá lówó lọ́wọ́ má dọ́dọ̀ ọmọ yìí tó sàn jùlọ. Má worry. Àṣìbò sọ pé ń bọ̀ next week. Ṣorí nǹkan yẹn kan ni kó máa ṣàdúrà kí kó má pẹ́ nìkan náà wà. Máa fẹ́ lọ́wọ́ gidi. Ẹ má wọ̀.
péré báyìí máa bá yín ṣe gbọ́ but next time èmi ò ní gba coins tẹ fún mi yìí o bond owó ńlá ìmàgbà next time ọ̀kẹ́ yìí náà get ready fún mi torí wọ́n ti wá sí ìgbà láàárọ̀ àbí kí wọ́n á sùn gan mọ́jú mọ́. ẹ má wọrí but ìwọ náà next week yẹn gan ṣe pé wọ́n máa complain pé ẹ ti ká mi ju ẹ ti ṣe kéré nǹkan ju bó bá ṣe wo mo ṣe máa kẹ́ ẹ. ẹ dìgbà ló máa di tó bá ti. ẹ má wọrí ẹ wọ ọjọ́ yìí máa ṣe bàbá eré fún yín ó lè mí lè agbèdí gbére pàdé olókun má gbére pàdé olókun mọ́ o alùpùpù tí gbére pàdé ọlọ́ṣà má gbére pàdé ọlọ́ṣà mọ́ o gbogbo àìsíkì tí Anjola máa lò lóde ayé èmi álímì ni gbé wá fún o nítorí pé kí ni tòsítòsí báyìí lẹ́yìn kó lè wáyé o kó lè bẹ́ẹ̀ kọ́sẹ̀lẹ́ o. ẹ̀gbọ́n mi táwọn olórí ibùkún ọkùnrin wọ́n ṣàǹfààní tàǹjọ́lá pàdé tó wá jẹ́ kó ká àgbákò olú àgbákò tó kàn yìí ọkùnrin burú o Anjola àánú Anjola ṣe mí o àánú Anjola ṣe mí o ẹ wá mú nǹkan tó fọ́ níbẹ̀ ni wípé láti ìgbà tí Anjola ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn mi rí kí ọkùnrin kọ́kọ́ pè. ó tọ́jú lọ́dẹ̀ ṣì wà níbẹ̀ ẹgẹ́t kan tí mò ń sọ tó yẹ ṣì wà ń bẹ̀ àwọn ọkùnrin báyìí kọ́ máa ń jà ara wọn báyìí lọ́tún ló sì gbẹ̀ máa ń tà ní. wọ́n dì sí no ọkùnrin ò ṣe èèyàn o. kí ló ń sọ ọkùnrin igi dẹyẹ fò ni wọn ẹni tó ṣe pé tá a bá rí ọkùnrin àtejò káwọn kó pa ọkùnrin ká fi ejò sílẹ̀ kó máa lọ because owó inú ọkùnrin ó ju tejò lọ very wicked indeed. ṣé ẹ rí i pé ikú tó ń pojú gbẹ̀yìn owó ńlá ló ń pa fún mi o torí nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹni tó dì sí kòtò ó kó ara yòókù lọ́gbọ́n ni o. ìtumọ̀ ẹ̀ ni pé mo fẹ́ ká wáwọ́ gbogbo wà yẹn bọ́lẹ̀ kò sí èrè kankan nínú ìtàn rẹ̀ ẹ̀yin ewu sí Anjola ló ti pàdé tiẹ̀ yìí ta ló mọ̀ tó tún máa kàn tá lámọ̀ tó fẹ́ kàn báyìí. máa rìn ẹ̀rín náà ṣe wọ́n advise ẹ ni ká jáwọ́. ó yẹ kó wọ́n take to it now ó yẹ kó take to serious advice bẹ̀rẹ̀ that's still advice. gbọ́ my dear friend ṣé bí mi ṣe wà ẹ́ kọ́kọ́sì ni mi lè kárí ẹ̀ ṣé kìíní mi lè kárí ẹ̀ náà. kò ṣe é kárì kò ṣe é kárì. ká jáwọ́ kí ni mo ti fẹ́ pín owó tó lọ́wọ́ fún mi lówó gbójú ìjọ kò sọ mí wọ́n dẹ̀ tún wá sọ tán wá níyẹn àgbà tó jì sí kòtò wo àgbà tó jì sí kòtò yẹn tó bá wo tí ọmọ tó bọ́lẹ̀ tó bá wo òkè yẹn dáadáa kò ní jẹ́ àfokòtò yẹn ní dọ́bùdọ́bù ni wọ́n á sọ nonsense abeg talk better thing. ẹ dúró náà ṣé nǹkan mi wà ń bẹ tẹ fẹ́ gbà nù wá yìí kò sí nǹkan kan tẹ fẹ́ gbà nù ẹ kò sí nǹkan tẹ fẹ́ jẹ nù ẹ náà
Ọlọ́run má jẹ́ káwọn òbí wa fojú sunkún wa wọ́n lọ́wọ́ wá sílé ìwé káwá kàwé ni abẹ̀ sí rírìn kúrè ókè ìkànnì wa ti forí kan sìn àwa ní kí gbogbo yín change ẹ̀ sọ pé rọ òkì nìkan ṣojú oúnjẹ ni ṣé bẹ́ẹ̀ ní boyfriend bá ń dọ̀ á ní boyfriend àmọ́ ṣé kí ni ẹ̀yẹ lè kà wá. boyfriend mi ò ní ìdẹ ṣé kí ni a ní mi ò ní ìdẹ kí ni mo fẹ́ sẹ̀ boyfriend gbójú dandan ká ní boyfriend ni wo èmi ò ráyè jọ. ẹ dúró náà ẹ jẹ́ ká tún fi ṣáìdì yìí wò tí ẹ bá má rí nǹkan. fi ti marriage sílẹ̀ ọ̀rẹ́ mi fi ti marriage sílẹ̀ ṣé orí lè bàṣẹ wáyé àyè máa bá a dédé kan táwọn bá a dédé kan táwọn máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà marriage ọmọ fi yá lẹ̀. ṣé dandan ká marry ni marriage ṣé ká ti ṣe ká ti yọ ni. àní ká ṣàtẹ̀ ṣe lè tán náà. bóyá ọkàn yẹn ò lè ká ní. kí ni boyfriend mi ṣe gan. wọ́n máa rí nǹkan o a máa rógo báyìí o. mo fi yẹn lè tó bá fẹ́ di ẹ̀ṣù mo ti mọ̀ pé ó ti di ẹ̀ṣù mi mo wó ìgbà pé sí ẹni yóò kaba dáwọ́ lójú báyìí. ó ti ẹ̀ ṣe bí bóyá ìyá. Kí mo lè ṣe fún? Láti hospital ni sá. Àti hospital? Bẹ́ẹ̀ni sá. Kí ló dé ẹ lọ́sùn? Actually sá, kan tó ṣẹlẹ̀ ni pé Anjola ó sick, so a dẹ̀ ti sá eré kàkàkiri. A ní owó la ṣe ní ká wá bá yín kẹ̀kẹ́ tí ẹ jọ. Anjola sick. Ẹ mọ lè yá ẹ. Ibi tó ń gbé ń sẹ̀. Ẹ mọ bẹ̀. Daddy Sherry àti try best wa gbogbo bí tá a lọ kò sẹ́ni tó fẹ́ fẹ́ nígbà tá a dẹ̀ wo sọ́ọ̀tù tá a wò sọ́ọ̀tù a rí pé ẹ̀yin náà ni bàbá ẹ̀. Èmi ti kọ́ ó ti kọ́ ti pẹ́ díẹ̀ ẹ mọ̀ mo ti kọ́ lọ́mọ kò gbọ́rọ̀ ìlànà ti pọ̀ jù kò lè gbọ́rọ̀ mo ti kọ́ dáadáa. Daddy condition Angela ó critical gan sir you just need to see her. ẹ jọ̀ọ́ ẹ rẹ ọbẹ. bó wàá di báwo ti ń ṣe dẹ́. àwọn lọ́rẹ́. ẹ̀yin lọ́rẹ́. bẹ́ẹ̀ni sá. ẹjọ́ ń ṣèrànù. bẹ́ẹ̀ni sá. ẹ̀yin náà ní pẹ́ sick. Jésù. tẹ bá dẹ̀ sick ẹ̀ ní rówó. ṣé ẹjọ́ kí n bẹ̀rẹ̀ wo nǹkan tẹ́lẹ̀ wo tẹ́lẹ̀ wọ. ṣé bẹ́ẹ̀ ṣe ok. mo bẹ̀rẹ̀ kọ̀ ọkọ mi bẹ́ẹ̀. Jésù. ó tẹ̀ bá gbọ́rọ̀ bẹ́ẹ̀ bá kú dànù ni ẹ ó ní ìlànà dédé. ẹni pé gbogbo sí ìtẹ̀lú ló clean sí nǹkan tó ṣe é. lánàá sọ́rí mọ́tò dáhùn gbòyìn madam ẹ kàn ń kú bọ́ọ̀sì ẹ̀ kò ní jìn rárá. ẹ má ṣe yẹn àkílódé kò sí nǹkan tó ní káyìí tí ò bá ṣe nǹkan tó dé gan ṣó yẹ kí n ta ni níkà tó dúró dáadáa báyìí tó tún sọ pé kò ẹ́ńjìnì ẹ̀. tí ò bá ṣe bó ṣe jẹ́ mi èmi gan kò yẹ kí n ta kò sí nǹkan tó mu mo kàn ní ìdówó ni. nǹkan ni mo mú ṣùgbọ́n ẹbí ìṣègùn náà mo fi yá sọ́fà ìwò kò fọ́ gbogbo nǹkan aládùúgbò kan sọ tún àwọn nǹkan díẹ̀ sí náà rẹ̀. jẹ́ ẹ̀ka madam ẹja fún yín ní 150,000. láti 600. kí ni mọ́mí sọ sí 150 wájọ́ méjì owó ni owó náà má pọ̀. ẹ wo ẹ̀yin náà ìlú nǹkan tẹ̀fẹ̀ owó yẹn kéré ẹ jẹ́ kí n tẹ̀lé díjú ta ní 400. mọ́mí wa tí n bá ní mo fẹ́ parọ́ fún yín láàánú ààfin kankan lé 150 tẹ́rí 150 àyèfín kankan lé nítorí àwọn jeep ṣàfihàn ọmọ àwọn ìlera mọ́tò àwọn bá yẹn ra mọ́tò dáadáa táwọn ń ta dáadáa. lọ́jà àdìsàn bá ń lọ. tó bá kí n ṣe ìdààmú tó dé kí ni mo fẹ́ ju mọ́tò yìí fún mọ́tò tó dáa tó stand báyìí ó dé kó wọ́n fi tọ̀ wọ́n wá. láti ọmọ àtàbò kí ni wọ́n fẹ́ ṣe báyìí. arsenal ẹ̀ka láti yọ fún wọn ní chẹ́ẹ̀kì gàrí kó tó mọ ní arsenal. ṣé pé ẹ̀ tó mú káàṣì wà.
nígbà yà á ti sọ̀rọ̀ owó mọ́tò ní ẹ̀ tí ìgbà ṣe káàsì lẹ́fẹ́. èmi ò kí ń gba chẹ́ẹ̀kì káàsì èmi rò pé ti kó débí ni kí wọ́n wá ń gbé ẹ̀sẹ̀ jì mí fún látẹ̀kùn. àwa náà mà pé gbà nígbà táyé náà ti wọ̀ ni ò jáde mọ́ kówó ni gbóró rẹ̀ rìn ní ìsìn. ìjà lọ fi tẹ̀ wọ́n ẹ wẹ̀ fún wa ní 30 minutes. ẹjọ́ ẹ má kó lé o. kò síbi tí mò ń lọ ẹjọ́ 150 yẹn ṣe pàtàkì nítorí Ọlọ́run. ẹ má kó yẹn kankan sí mọ́ o àwọ̀ àrà. ṣé pé kí n fọ. ẹ má kó yẹn kankan sí mọ́ àwọ̀ àrà. ẹjọ́ bọ̀dá ẹjọ́ tó bí ẹ tọ́ bá lọ fẹ́ ra ẹ má sọ máa fẹ́ títà. ẹ má tàn mí ẹjọ́ o. mo máa ní nǹkan tó ń ṣe àjọ láwọn. ó tún àbí òtún tó bá ní kan pé bí ti rí wá bí ti rí nìyẹn mo bá ẹ sọ̀rọ̀ o ò gbọ́ o wá délẹ̀ tán o wá ń wẹkún mu bí egbére. ìwàndé mi ni kò wú wọn láwọn orí nǹkan tó ń ṣe Àǹjọ́lá ọmọ mi má jẹ́ kó mọ òyìnbó lọ́mí àdéjọ́. wọn ò lè rí iṣẹ́ ayé ni kì í tí ìṣojú lásán ni iná la sì fi kojú ná. ibo mo fẹ́ ṣàgbàgbà ibo mo fẹ́ wọ̀ ìwàndé ṣàánú mi tèmi bá mi. kò wá tán mi kò wá tán mi. bó ti rí wọ́n wí yìí o. ó ti dájọ́ lójú o ó ti dájọ́ lójú. bàbá wí ọlọ́gbọ́ o bàbá sọ́sọ́sọ́ ọlọ́run nígbà o. ẹ làhàn mi o kedere bẹ́ẹ̀jà bá sọ lómi àrílẹ̀ omi bí kọ̀ǹkọ̀ bá sọ lódò àrílẹ̀ odò bá bá ti rí gangan ni mo fẹ́ rí. bàtà jákùn ó dì kalẹ̀. bàbá kí ló ń ṣẹlẹ̀ ṣàlàyé fún wa. ẹ rí ni ẹ rí fúnra ara ọmọ yìí ni ló fi ẹsẹ̀ ara rẹ̀ rìn lọ sílé ikú. ẹ rí ni ẹ wò àwọn òkú ni ẹ ń fa yìí àwọn òkú. ẹ má jẹ́ kó wọ́n fa bàbá ìgbà mi ẹ jọ kí ni ṣíṣe ẹgbà mi má wò mí báyẹn jọ. àwọn tí ń fà á. ẹ jọ kí ni ṣíṣe mo ṣetán àti ṣe ẹgbà mi. ṣe é rí n tá a ṣe sí ètùtù ra padà òun láṣẹ sí. bàbá ohun tó bá ti yá kan kò tún pẹ́ mọ́. kí ló máa ná mi ẹ jẹ́ ń gbọ́. ṣé orí ń tọ́ wà ń bẹ̀ bá a bá ti pèsè ètùtù bàbá ọmọ yìí lọ́gbọ́dọ̀ bá gbé. bàbá ẹ̀kẹ́ bàbá ò ní bá gbé bàbá ẹ̀ burú kò ní bá gbé. ṣe sùúrù tó bá ṣe sùúrù tó bá wá rí bó ti wíhun ní táwa ṣe sí lélẹ́yìí á fọ́ ní nǹkan táwa fọ́ òun ó fi sẹ́nu ó wà fi bá bàbá ẹ̀ sọ̀rọ̀ tó o bá ti bá a sọ̀rọ̀ ọlọ́yàn ni yóò gbé mo fi dán ọ lójú yóò bá gbé. ó ti ṣe tán ó ti yá tó bá ti yá kan kì í tún pẹ́ mọ́. orí gbogbo yóò dá nǹkan kí mo fi wá gbé bọ̀ ẹ̀bọ̀ kí ni àwọn tá a sọ fún tí ò gbọ́. ẹni tó bá dérú lérú mọ́tò ó lè gbẹ́bọ̀ kan ẹ̀bọ̀ ó lè bá yín gbẹ́bọ̀ kankan tó bá wù yín nìkan fi yín ṣe bá sọ fún yín títí tẹ́ gbọ́ ẹ̀bọ̀ kọ́ oúnjẹ ni. màmá mo ti fẹ́ máa lọ school bẹ́ẹ̀ ṣe mọ̀ pé final year ni mo wà nísìn. ọmọ àlúwò ló pè tó ọdá kọ o. màmá ọdún yìí ni màá parí final semester ni mo wà nísìn. tó gbọ́dọ̀ dé ìtò tó kó sí láàrin kọ́ ọmọ ibo tó ní. màmá lẹ́yìn èyí tí mo lọ nísìn tí bá padà wá mo ti parí school. àtẹ́mi náà lọmọ tí ó graduate àṣẹ wọn sórí rẹ̀ mi náà jẹun ọmọ
mo dúpẹ́ lọ Ọlọ́run ẹ wò tí bá náà tí ẹ bá wọ sọ gbàgẹ̀rẹ̀ báyìí tọ́mọ wọn bá ṣe gíráàdì máa ní bẹ́ẹ̀ mi náà lọ́mọ tí a jọ dúró báyìí àṣé ń sòríire owó onírú owó aláta àsìkò ní gbé owó kọpúrẹ́ mo dúpẹ́ lọ Ọlọ́run tí ò rè gbó mo ti dúpẹ́ Ọlọ́run tí bá ń ṣe ọ́ tàṣeyọrí ò ní dààmú Ọlọ́run ní jẹ́ ọ̀rá rira Ọlọ́run máa bá ń sọ ìyò ní jẹ́ ọkọ mi kò sígbà tí ń wòye ọtẹ ìdánilọ́rùn. lágbára Ọlọ́run kò sí nǹkan tó máa dì yín lọ́wọ́ láti má jẹun ẹ wo máa tọ́jú yín. ọ tọ́jú ọ̀rọ̀ kan ni mo wá fẹ́ sọ fún ọ kó o lè bá a tọ́jú mi kí n lè jèrè rẹ n ò fẹ́ kéèyàn máa yọgbó pàtíkúlà ara lẹ̀ inú rẹ̀ bí ọmọlúwẹ̀ n ò fẹ́ àwọn ọmọ mi gbọ́n bá dé sùkúù bí wọ́n ó ti rìn ní gbogbo pàtíkúlà yìí gbogbo ẹ̀ ni wọ́n kó ta sórí gbogbo ààyè ni wọ́n mọ rẹ́pùlì ara kọ̀ dáa gbogbo ẹ̀ ni wọ́n rù ú ta ẹ̀sẹ̀ yìí dáa bó ṣe wà ìdáàbò ọkọ mi má ṣe ń gé ara rẹ o ọ̀rọ̀ rí ò ní dáàbò ọkọ mi ọ̀là àlùbáríkà o. àmì o àmì ẹ ṣeun gan ẹ mọ̀ pé mi gan mo lú àbí mi ẹ má wọrí ẹ ṣeun ẹ jẹ́ sáré wá máa lọ ẹ pé ọ̀nà sùn wàá jí nǹkan ó dàbọ̀ mà. ọkọ mi oògùn lé ayọ̀ o. àmì o. ìjọba ìrẹ́ ti kó oògùn nǹkan tó báyìí sokorobo yìí mo nígbà tí. àwọn ọmọ tó ṣá ọmọ tó ṣá àwọn ọmọ tó ṣáájú àwọn ọmọ tó ní kí n kaná sí omi kí n bomi sára ní tó bá ń ṣiṣẹ́. abeg lọ wá plumber kó ṣiṣẹ́ ìlú ẹ̀ ó ti kọjá gbogbo iṣẹ́ báyìí náà lọ wá plumber kó ṣe. òṣè plumber lélẹ̀. kí ló àbí ló fẹ́ máa ṣe ó sọ rẹ di plumber ọ̀sán rẹ ó ti àpò. wo ẹnìkankan ò ní kúnnu wa o kò sẹ́nibọ̀dì tó kú bẹ́ẹ̀ bó ṣe rà méjì tá a yọ sẹ́ lójijì láìpẹ́ lórí aago ó yẹ kó mọ̀ pé something's happening. Ọlọ́run jẹ́ kẹ́ni ọkàn kú ọ̀pẹ. Guess what? I should guess. Rọ́gbàjì congrats. Contract ẹni bọ́sì. wo ọ̀rẹ́ kì í sọ̀rọ̀ contract lábá wá sórí contract yẹn ó ṣúọ̀ wọ́n máa pé ikú ló ṣúọ̀ jù láyé bí kú ṣe ṣúọ̀ jù láyé bẹ́ẹ̀ ni contract yẹn ṣe ṣúọ̀. sọ fún ay kó wá mi wò bóyá. farabalẹ̀ sọ̀rọ̀ tí mo mú wáyé farabalẹ̀ ọ̀rọ̀ tá a bá wáyé tí wọ́n fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ Anjola ni. Anjola bíbí ẹ tí wàá tiẹ̀ tẹ́jọ wà ń gbà yẹn tó jẹ́ sílẹ̀ tó lóun ò sí mọ́. ó ti bímọ ìyẹn ò ń ṣe tó special náà lọ́wọ́ put more effort to it like that. sórí kì í ṣe ọ̀rọ̀ bíbímọ làwa bẹ́ẹ̀ sọ ohun sórí Anjola ó wà ní critical condition lọ́wọ́lọ́wọ́ báyìí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà o so nǹkan ló yẹ ká wá rí ẹ ajá ẹ sí. ó ṣe é ní pàdé wa ti sọ yẹn sórí Anjola tá à ń sọ̀rọ̀ ẹ̀ ó ti fi ẹsẹ̀ ara ẹ̀ rìn báyìí ó ti fi rìn lọ́lé ikú. ikú ti wá gbé. yes ó ti rìn lọ́lé ikú ẹ wo Ọlọ́run ló mọ ibi tó lọ tí wọ́n ti lò lọ́sibítù tó wà báyìí wọ́n ní kun ẹ̀gà tó báyìí wọ́n ló ti kú ò léèyàn. ó nìkan ní kun ẹ̀gà ẹsẹ̀ tó wú. ó ti kú báyìí. àmì ìtẹ̀kán ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà báyìí in fact mi ò rò pé ó lè yé. Are you guys serious? ọ̀rọ̀ yìí ká mi lára o kò dá sí 501 lé ẹnẹsí mi ní bẹ́ẹ̀ tán. ọ̀rẹ́ lè sọ̀rọ̀ báyìí nígbà yẹn ká nígbà yẹn jọ kìnìún àná tó lè sọ̀rọ̀ báyìí wọ́n sẹ́ pé o kàn lọ dọ́ọ̀lù ara ẹ pé Anjola tó wáyé ní ìsìn pé tọ́nà bá ń ṣeré á pè bí ló ń ṣe kò yẹ ká nínú ilé ẹ̀ ló wà tí gbogbo ilé tó ń ṣẹlẹ̀ tó ń gbé sẹ́mẹ́ láti orílẹ̀ èdè kínní abẹ́rẹ́ sí fọ́gbà. ṣé torí ọ̀rọ̀ Anjola rẹ̀ ṣe wá wá láàárọ̀ jẹ́ sọ nìkan fún yín náà pọ̀ wọ́n ní wúdíyázó máa tàyázó wúdíyá kárí o màtáyà tẹ́pì màtàbánsá. èmi ọlọ́dẹ wo ẹ wáì bó jẹ́ pé ábí orun gbọ̀n kú sẹ́nu 501 wà lóhun. jẹ́lọ́jẹ́lẹ́ wọ́n sọ̀rọ̀ omi. ṣé o tó fẹ́ sọ nìyẹn o tó fẹ́ sọ nìyẹn. eré ọba ní kí n kú síbí ni tí mo róró lára kùtùkùtù. jẹ́lọ́jẹ́lẹ́ mo máa ti sọ̀rọ̀ ọ̀gbọ̀n.
àwọn ọmọ tó ṣáájú àwọn ọmọ tó ṣáájú àwọn ọmọ tó lé àwọn ọmọ tó ṣáájú. August visitor mo rí yìí o ṣùgbọ́n máa sọ̀rọ̀ wá kí mi ilé mi náà lóde ṣé lè mi kí ẹ jẹ. kí mi jẹ́ mo kò wá easy now kí o máa wá sílé ọkùnrin bẹ́ẹ̀ yẹn. kí ló fẹ́ kí ẹ jẹ́ nílé mi mi ò níyàwó mi ò bímọ kí ló fẹ́ kí ẹ jẹ́ nílé mi. ṣé lóòótọ́ ẹ níyàwó. màá níyàwó máa sọ pé kó wá bá mi nílé mi ò níyàwó. ó yẹ lẹ́nu. ó yà mí lẹ́nu gan-an ni. mo kò máa surprise ẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ló máa ń wò bẹ́ẹ̀ in fact tẹ́lẹ̀ mi bá rí mi táwọn máa ń wò bẹ́ẹ̀ pé ó ti yẹ kí níyàwó bíi 15 kọjá bọ́ ṣó máa nílé ayé yìí ó gbọ́dọ̀ ṣe mistake láti fẹ́ tí ò bá like okay and ṣorí sìn in fact tó bá lè fẹ́ mi náà mi á dùn kó tó gbogbo tí mo ní ìlara obìnrin gbogbo ẹ̀ ló ní. dókítà ẹ má tàn mí mi kì í láì kéèyàn máa tàn mí ẹ jọ ẹ ṣe máa ní kí n fẹ́ yín mo kéré sí yín náà. okay mi ò ń fún yàn káàdì mi just anyhow in fact tó ń bá ń ṣọ̀rọ̀ business pé màá fún mi ní káàdì mi for what I don't do it. sórí mi ò máa ń parent ẹ o but I'm very sure pé dáàdi ẹ máa ju wọ́n mú ẹ lọ kí ló ń jẹ́ kó kéré sí. wọ́n jù wọ́n lọ ṣùgbọ́n ìyẹn ni kẹ́ máa sọ ẹ ti dàgbà jù mí lọ jù. máa sọ Ronke honestly mi ṣeré o in fact mo promise ẹ pé tó bá lè fẹ́ mi Ronke tó bá lè fẹ́ mi n tó ń jẹ́ ìyà jíjẹ ó ti jìnnà sí ẹ. ṣé lóòótọ́ ìyẹn wá mí pé mọ́mí á bẹ̀rẹ̀ sí jẹun ọmọ ìyẹn. káwọlé ó ti yá jù náà ṣé nǹkan téèyàn máa jẹ títí ayérayé èèyàn á máa jíjẹ ni ẹjọ́ ó ti yá jù. Okay, mo promise ẹni ní tẹ̀lá mi. Ó kúrò pé mi ìga, ọkàn ìjẹ́ pọ́tọ̀ ni mo ga sí ẹ wo ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ nígbà tẹ́ ti ṣèlérí fún mi pé ẹ fẹ́ fẹ́ mi ẹ máa dúró náà ni kí ló kù 3 months náà ló kù kí n parí school then after that 3 months a lè máa ṣe wedding then I'm yours forever so kò ní pé ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá máa kí mi jẹ. Anything tẹ́ bá ti ní. Anything. Anything. Are you sure? Yes. But you like wine? Yes, I like wine. Alright. No problem. Kò wá tán bí ó ti dájọ́ lójú o ó ti dájọ́ lójú bàbá wí ọlọ́gbọ́ o bàbá sọ́sọ́sọ́ ọlọ́run nígbà o ìyá rẹ̀ ń fọwọ́ tí ọ lẹ́yìn ìyá rẹ̀ ń fọwọ́ tí ọ lẹ́yìn inú ẹ̀ ń dùn ara rẹ̀ yá gágágá ó ti dájọ́ ẹ lójú bàbá rẹ̀ wí olónígbà ọmọ tó ṣe ọmọ tó dá ní òwúrọ̀ rẹ̀ pa ó ti dájọ́ ẹ lójú.
màmá ẹ jẹ́ ń lọ mo fẹ́ lọ. mo ní wọ́n ṣe máa ṣe báyìí ó dé ní ìsìn ojú báàgì lẹ́pẹ̀ ọlọ́run lọ irú nínú èwo nìyẹn ìwé iṣẹ́ fara mọ́ mi ná. ẹ má wọrí màá fara mọ́ yín mo kò fẹ́ sáré tó ejò ẹ̀jẹ̀ ń tọ̀. kí n lọ bọ ọrọ kà n ó ketí sí ọkàrẹ ọkọ mi ọkàrẹ ọmọ ẹ sọ owó sì wà ní ọmọ akánjú wìrìwìrì. Akin, bàbá mi. Bẹ́ẹ̀ ni mà àwa ní student union nílé ẹ̀kọ́ gíga a ní ká wá sọ fún yín pé a lùzì Adéjọkẹ́ láàárọ̀ yìí. Ní ìsìn náà ló dé yìí ó lè tọ́ nbẹ́ ni. Dọ́kẹ́ wọ́n bá wíwọ́ ní alúùsì rẹ̀ máa bọ̀ ní. Nǹkan tó ń tà láti sọ fún ni pé a pàdánù Adéjọkẹ́. A pàdánù Adéjọkẹ́. Ta ló panu yìí? Adéjọkẹ́ ẹ̀sẹ̀ ìgbé ọ̀rọ̀ ògbójò ọ̀rọ̀ òní ògbólú ojú ọ̀rọ̀ kí n gbẹ́ fẹ́ fi tàbí rẹ́gẹ́ ìfọwọ́ gẹ́gẹ́ bí ibi bàbá náà. Kò wá tán bí kò wá tán bí ó ti dájọ́ lójú o ó ti dájọ́ lójú bàbá wí ọlọ́gbọ́ bàbá ṣọṣọṣọ ọlọ́ọ̀ nígbà o ìyá rẹ̀ ń fọwọ́ tí ọ lẹ́yìn ìyá rẹ̀ ń fọwọ́ tí ọ lẹ́yìn inú ẹ̀ ń dùn ara rẹ̀ yá gágágá ó ti dájọ́ ẹ lójú bàbá rẹ̀ wí olónígbà ọmọ tó ṣe ọmọ tó dá ní òwúrọ̀ rẹ̀ pa ó ti dájọ́ ẹ lójú. Ó jájọ́ ẹ lójú o. Ó jájọ́ ẹ lójú. Ó ti jájọ́ ẹ lójú. Ó wá ń gbára dálẹ̀. Ẹ̀fà òbólúmọ́ aṣọ òbọ̀mọ́ yẹ mọ́ ọmọ yẹ kiri gbogbo wọ́n ya ìwà tí a rẹ̀ ní máa dàgbà ẹjọ́ máa rẹ̀ náà nìyàn ẹwà ọmọ tó sọ lójú aláìmọ̀ràn rí náà ní ẹjọ́ jọ̀bọ̀ ní. Olùbàjẹ́ kan lọ́la Bukola Adéní lónìí ẹ̀dára o ẹ̀dájọ́ àwọn ọmọ tó sẹ́ gbẹ̀yìn ọmọ tó sàn ẹ̀sán ti dé gbogbo bá yọ ọmọkùnrin máa ń bọ̀ wá ojú rẹ̀ ti jà. Anjola wojú mi jà lọ bàbá ẹgbẹ́ mi bàbá dà lẹ́nu wà fẹ́
bàbá ẹ̀ ṣàánú mi ẹ mọ̀. Àjọlá wojú mi bá mi sọ̀rọ̀. Bá mi sọ̀rọ̀ Àjọlá wojú mi ẹ gbà mí. Àjọlá. Kí ló wá ṣe nọ́mbà ọ̀rẹ́ mi gbà? Hello? Yeah, what's up? Hello ọ̀rẹ́ mi, níbo lo wà? Mo ti ń pè látẹ̀kan. Àǹjọ́lá ti kú sẹ́, Àǹjọ́lá ti kú. Kí ló wí? Níbo ló ti pa? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Àná ó ti pa Àǹjọ́lá. Àǹjọ́lá kú. Ìkúnlẹ̀ abiyamọ o. Àǹjọ́lá. Kò wá tán rí. Kò wá tán rí. Kò wá tán rí. Ó ti dájọ́ lójú. O ní regret fún mọ̀ mi o. Ó ti dájọ́ lójú. O ní regret fún mi. Owó tó bá yà ti ń fẹ́, owó máa fi lọ́wọ́ mi. Má tì mí. Torí ń gbà ní orí mi ti máa ń kún. Ohun tó bá di sọ wípé ìgbà ló fẹ́ ìgbà ẹ̀sùn náà mo máa fẹ́ gbọ́. Ṣé bí ìgbà ló máa sùn? Mo sọ pé ìgbà mo máa sùn. O ti sọ ní pé ìgbà ló máa sùn. Ṣé wọ́n mọ lé mi ni? Wọ́n ò mọ bíbọ̀, mo ti sọ pé mi máa sùn. In that case, wàá jí lọ láàárọ̀ ọ̀la ni àbí? Ṣé ẹ̀fẹ́ kílẹ̀ mọ́ ẹ? No, mo máa ń ṣe prayer kan nígbà bíi 5:30 yẹn ni mo ní pé kílẹ̀ máa mọ̀. Ok, mo ti gbà. Ẹ jẹ́ ká wọlé. Bẹ́ẹ̀ lára ẹ ti wà lọ́nà tó ní. Mo ti wà lọ́nà, ẹ jẹ́ ká wọlé. Ẹ̀yin náà kàn ń dẹmọ ni, ẹ jẹ́ ká wọlé. Èmi ń dẹmọ. Ìwọ gan, o ò tiẹ̀ bá mi ṣe, o ṣé ò ń bínú ni. Ẹ̀yà, ọ̀nà mú kí n. Kọ̀ǹpọ̀tì dákun kọ̀ǹpọ̀ dákun. Kò wá tán rí, kò wá tán rí, ó ti dájọ́ lójú o, ó ti dájọ́ lójú. Bàbá wí ọlọ́run gbọ́ o, bàbá sọ ọlọ́run nígbà o, ìyá rẹ̀ ń fọwọ́ sí ọ̀lẹ́yìn, ìyá rẹ̀ ń fọwọ́ sí ọ̀lẹ́yìn. O gbọ́ pé wọ́n ní chief o dókítà. Kí ló pa? Òbí mi gan ṣe gbọ́ nìyẹn o but wọ́n ní chief sógun owó ni wọ́n ló tẹ́ǹdì. chief olóṣogùn owó chief oṣàṣogùn owó ẹ̀yin báwo lè ṣe máa ń sọ̀rọ̀ báyìí ṣé ó ṣojú yín ni chief ṣogùn owó. má jẹ́ ká sọ bẹ́ẹ̀ yẹn o ó jọ gàtẹ́ ó jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ti ro tí wọ́n gan bá wò dáadáa wàá rí pé chief ó fẹ́ràn obìnrin gan àti pé mo gbọ́ pé wọ́n láwọn obìnrin tí wọ́n máa ń gbé kiri yẹn ìtàn bá ti lè mú wọlé báyìí ó gbọ́jọ́ ọkú ẹ̀ nìyẹn. ó ga ọ ṣé pé gbogbo ẹni tó bá ti wá lówó báyìí oògùn owó náà ṣe. má sì mi gbọ́ mi sọ bẹ́ẹ̀ yẹn chief lèmi sọ tiẹ̀ ẹlòmíì wà tó yẹ pé ó máa lówó bẹ́ẹ̀ yẹn tó yẹ pé ọlọ́run dídì sí blessing ẹ̀ ni so ẹlòmíì dára pé ojú kòkòrò táwọn á ní kò ní jẹ́ kán lè ní sùúrù bí irú ti chief tá à ń sọ yìí tó yẹ pé wọ́n á máa wóògùn owó kiri ni ó yà mí lẹ́nu. òwò jẹ́ ká lọ ká lè fi dókítà lọ. o lọ mọ ni tí wọ́n fẹ́ ṣògùn owó nísìn. èmi ò ṣògùn owó
sórí tọrọ kọ́bọ̀ tí mo rọra ń rí ibi iṣẹ́ mi ó ti tẹ́ mi lọ́rùn kọ́ lọ́n bá mi fàlùbáríkà sí. wò ó bẹ́ẹ̀ mi gan ṣe rọra ń gun ọ̀kadà mi gbági ó tẹ́ mi lọ́rùn bàjẹ́ ṣáàjẹ́ mọ́ lọ. ìwọ àti bàbá ẹgẹ́ yìí ṣá. What's up, baby? I'm fine. Ṣé ṣáà enjoy ara yín? Oh, okay. Ìwọ náà ńkọ́? I'm fine. Come on, leave me. Let me know. O sọ̀rọ̀ kí ló wá nǹkan rí mọ́lẹ̀ sí. Èwo làwọn ò ní dorí kodò. Ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ wá jọ ń sọ ń sìn dẹ́jọ́ ń sọ síra yín lésì yẹn? Àwọn ò lè gbọ́ yẹn má bì. Ṣebí wọ́n sọ pé tọkọ bá ti mú ju àyàtọ̀ alárinà Ìnà ayé bá. Kálárìnà ò gbẹnu sọ̀hún. Ó gbéná gí. Ó tí o, mi ò ní kẹ́ gbẹ́nu sọ̀hún. Ó ti gbàgbé ọjọ́ sí ni. Nígbà tó fi ẹ́ wégi tó fi ẹ́ wọ́pẹ́ tó fi ẹ́ wọ́ ẹranko tó fárígá ńgbà yẹn tó lóòṣe mọ́ tí mo ní rárá máa tẹ̀lé ọmọ yín níṣẹ́. Má gbìyànjú wa a mọ̀ pé wọ́n lo encourage mi láti follow up you understand nígbà tó dẹ̀ ti wá ṣe èyí tó ti yọrí sí rere má tún gbé yẹn wò. Àmọ́ ẹ̀yin obìnrin gan-an kí ni ó máa ń ṣe yín ná tọkùnrin bá ti bá yín sọ̀rọ̀ ẹ ọkọ fi wégi ẹ fi wé ọpẹ ẹ fi wé ẹranko. inú gbọ̀n kò tẹ̀sán lọ́jọ́ yìí ẹni pé èmi o ẹ máa gbé mi lọ sóòtẹ́ ọ̀ àti ìpàṣẹwò ni mí. sórí ọ̀rọ̀ tẹ̀ tá à ń sọ yẹn kò ń ṣe pé àwa náà máa ń fi a máa ń nọ́bẹ̀ máa ń ṣàṣẹ àbí báwo rẹ. ẹ sórí hòtẹ́ẹ̀lì tá à ń sọ yẹn àwa gan fi iyọ̀ sí ni àwa náà ti lówó dé lẹ́vù yẹn. torí bí everlasting bí andisket tá à ń sọ yẹn. ṣíra adéyẹmí tó máa ń dé síbẹ̀ àwọn lálọ́ máa ń kí ló jẹ́ káwọn fi bẹ́ẹ̀ ṣe fáyìn sí. ẹnu yìí dùn gbà mí. sórí jẹ́ kí wọ́n á sọ fún ẹ sórí àwọn ọmọge yẹn ló bà nǹkan jẹ́ o àwọn ṣídìílẹ̀ síyàn òkè sí apá gbogbo wà ní hòhò yẹn ṣùgbọ́n bí ọkùnrin bá ṣe rí wọn bẹ́ẹ̀ náà wọ́n á ṣe nájà àwọn irú táì bẹ́ẹ̀ náà la pè wọ́n náà láì mọ̀ wípé òun ṣe irú bẹ́ẹ̀. tó bá ti ń ṣídìílẹ̀ tó ń ṣídìí òkè yìí ẹ̀yin náà máa gbójú yín bẹ̀ and most of our ladies yẹn wọ́n believe pé àwọn cash fún ọ̀nà ọlọ́run á yí wọn lọ́kọ̀ padà. àmì o àmì o. so báwo lẹ́ everything báyìí. kò bad àtìgbà tẹ́mi wá ti rí ìdùnnú mi o ìfẹ́ mi o onítèmi o kò disappoint mi irú ẹni báyìí náà kí wọn náà máa gbà mí kọ́ lóun ṣe wẹ́ fún mi. ó máa tọ́jú kò wá tán mi kò wá tán mi kò wá tán mi ó ti dájọ́ lójú o ó ti dájọ́ lójú. Bàbá wí ọlọ́gbọ̀n bàbá sọ́sọ́sọ́ ọlọ́run nígbà o. Ìyá rẹ̀ ń fọwọ́ tí ọ̀lẹ́ yìí ọmọ ṣoṣo tí mo bí láì lè bí ọmọ mi àṣẹ ọkọ mi ti dọ́gbọ́n sí níta ó kàn wá gbéyàwó àtọmọ ká mi mọ́lé mo wá jàre ìwà mi èyí tó túmọ̀ sí pé ó yẹ ká panupọ̀ bọ́mọwé ni kí ọmọ bá má jìn sí kóòtù nítorí ní ti kóòtù. kò wá tán mi kò wá tán mi kò wá tán mi ó ti dájọ́ lójú o ó ti dájọ́ lójú. Bàbá wí ọlọ́gbọ̀n bàbá sọ́sọ́sọ́ ọlọ́run nígbà o. Ìyá rẹ̀ ń fọwọ́ tí ó lẹ́yìn ìyá rẹ̀ ń fọwọ́ tí ó lẹ́yìn inú ẹ̀ ń dùn ara rẹ̀ yá gágágá. Ó ti dájọ́ ẹ lójú bàbá rẹ̀ wí olónígbà o. Ọmọ tó ṣe ọmọ tó dá ní òwúrọ̀ rẹ̀ bá ló ti dájọ́ ẹ lójú ó já
dalẹ̀ ìwọ wà ń gbára dalẹ̀ ó wà ń gbára dalẹ̀ iye ẹ̀ka òbólúmọ́ aṣọ òbọ̀mọ́ yẹ mọ́ ọmọ yẹ ti rìn owó wọ́jà ìwà tí yà rẹ̀ ń má dàkú ẹjọ́ máa rán náà ẹwà ọmọ tó sọ lójú aláìmọ̀ràn máa ń rí lẹ́nu ẹ tọ́jú ọmọ yìí ó lè bàjẹ́ nǹkan lọ́la Bùkọ́lá Adéníyì lórí ẹ dára o ẹ tọ́jú ọmọ tó sàn gidigidi ẹ wò gbẹ̀yìn ọmọ tó sàn ẹ̀san ti dé gbogbo bá jẹ lọ ọgbọ̀n á ti jẹ́bọ̀ wá ojú rẹ̀ ti já Bùkọ́lá Adéníyì àìríjànsì ilé jìyà àti wító kọ̀ wá tán bí kò wá tẹ́bí kò wá tẹ́bí ó ti dájọ́ lójú ó ti dájọ́ lójú bàbá wí ọlọ́gbọ̀n.